Má jẹ́ kí ìsìn ìṣiṣẹ́ fún ìṣẹ́jú márùn-ún kó tó pa. Ẹ bá mi share live fún àwọn obìnrin ìjọ. I need the urgent something kó tó fẹ́ bá àwọn obìnrin sọ. Ẹ bá share live yìí sí àwọn obìnrin. Ẹni obìnrin tẹ́ bá ti mọ̀. Ẹ bá share live yìí sí wọn. Ó ní kan tó wà urgently tá fẹ́ bá àwọn obìnrin sọ láàárọ̀ yìí. Fido dido. Hello, guys. Ṣé o lè bá wa ti kámẹ́rà yín? Okay, no problem. Ṣé ẹ ti marry? Mi ti marry. Okay, single lady ni yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ọkùnrin ló sọ fún mi wípé ringing tone tí ẹ̀yin obìnrin máa ń lò pé ó ti di old cargo wípé we need new ringing tone. So Okay. ẹni tí àwọn ọkùnrin bá wà approve ringing tone ẹ̀ ó máa gba ẹ̀bùn bọ̀dá ò tí ì mọ ẹ̀bùn yẹn for now. Okay. So ṣé ẹ lè fún wa ní new one? Ṣé mo lè pa kámẹ́rà nù? Kí ló dé? Ṣé mo lè pa kámẹ́rà nù sir? Ìlú níbo lẹ ti Sir? sọ̀rọ̀ yìí gangan? Níbo lẹ ti sọ̀rọ̀ yìí? Ìbàdàn. Ká ní pé Èkó lẹ wà Ìbàdàn ní ká wá ṣe fàájì pẹ̀lú mi níbi tí mo wà yìí. Ìbàdàn fowó báyé ń jẹ́ o. So láì pa kámẹ́rà ń ṣe ẹ̀ lè ṣe ringing tone. Ẹ mọ̀ pé mo jẹ́ èèyàn tó wà very very shy ló fà. So definitely bẹ́ẹ̀ ṣe wà yìí. Definitely bẹ́ẹ̀ ṣe wà yìí sì tẹ́ bá fẹ́ dókó ẹ̀rọ máa di ìjú dókó ní ìjú dókó. Rárá o, báwo máa ṣe díjú tó kó? Ọ̀yá pa kámẹ́rà ká gbọ́. Okay. Ẹ ti mute o. Okay, mo ti unmute. But ẹ jẹ́ kó pé bíi set mẹ́ta. Tí bá dẹ̀ sọ pé kẹ́ ẹ dúró because command àwọn questions kan. Okay. Because our man say first. Ẹni sùúrù mà ẹ má kánjú. Sẹ́rí lè tẹ́ ṣe yìí. A ní di new ringing tone. Àti ń gbọ́ ouch ti pẹ́ náà. New ringing tone tẹ́nìkankan ò kéré láyé tí a ò tí ì gbọ́. Okay, ẹ jẹ́ ìtúnṣe mi báyìí. Daddy fuck me. Ace, faraba. Ajá ìdànù mi ò ráyè sẹ̀pẹ̀tẹ́rì o. Ṣé mi ò tí gbọ́ mi? Wọ́n èsì fuck me fún mi lẹ́nìí. What's the meaning of that? A ní ringi tó tẹ́nìkan ò tí ì gbọ́ rí ní ringi tó. Brown new one tí ayé ò tí ì gbọ́ rí tí ò tí ì ṣẹlẹ̀ lẹ́níwí ẹ̀ rí. Ṣé mo lè ṣe ringi tó pẹ̀lú ṣé mo lè lo Hausa tonation fún ringi tó náà? Ẹni èdè tó bá wù yín lẹ́lẹ̀ lò but a jẹ́ nǹkan tẹ́ fẹ́ sọ yẹn a jẹ́ nǹkan tí ènìyàn kan ò tí ì ṣe rí téèyàn kan ò tí ì gbọ́ rí. Mo ti gbọ́. Musa kabari mana Musa. Aláùdà. Musa kabari mana.
Eh? Musa kabari mana. Musa. Ní sùúrù farabalẹ̀ ó dà pé ó ti ń wọra díẹ̀díẹ̀ ní sùúrù. Musa kabari mana Bẹ́ẹ̀ni, àbí ṣé èdè Hausa lúgbó. ni mò ń lò. So Musa yẹn orúkọ. Orúkọ yẹn ni. So kabari mana yẹn kọ́ kí lè túmọ̀ yẹn. Má sọ pé náà. Okay, go on. Musa, Musa kabari mana. Musa da Allah ka bari. Musa, ina jin daɗin shi Musa ka bari mana. Oh Musa na ce ka bari. Ní sùúrù má ì tí lọ jù hold on. Musa kabari mana báyọ̀ dà. Mo báyọ̀ wá. Point. We need new. Okay. Musa kabari mana. Musa. Ẹ ṣe àláìfò yìí fáwọn obìnrin ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. We need new ringtone. Àwọn ringtone tá gbọ́ bẹ̀ tí ò dù. Musa kabari muna àbí kabari mana. Kabari mana. Musa, wallahi ka bari wallahi abin na shiga mun kai. Au Musa ka bari. Musa da Allah. Musa kaɗan ha abin na shiga mun kai Musa. Oh, Musa da Allah. Musa ka bari. Musa. Wait. Ìlú wo lẹ pé? Hausa, Kaduna State. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Ìbàdàn, Ọ̀yọ́ State. Èló la lè fún ẹ tó lè fi dé Èkó lénìí? Èló la lè fún ẹ tó lè fi dé Èkó lénìí? 100K. Owó rádaràda. Ok. Ṣé tí bá fún ẹ ní 100,000 ṣé wàá wá sí Èkó lénìí? Oṣù ọ̀. Musa kabari mana yìí o ò dẹ̀ ní gbàgbé. Ẹ̀mí ní gbàgbé. Ok. Oya, let's go to part 2. Oh wayo, ina shiga mun kai, ai, ina shiga mun kai kaɗan da Allah, ina shiga mun kai na, oh wayo na, ai, ina shiga mun kai sosai, ah, wayo na, oh, ina shiga mun kai, da Allah ka bari, ina shiga mun kai. Wait, Edelu, ẹ má ṣe kà ṣe kí ni? Ó ń wọrí mi dáadáa. Òun ni ẹ má ṣe kà máa ń ka yìí. Mo ní bó ń wọrí mi dáadáa. Ọlọ́run, kábíyèsí Elédùmarè. Ẹ má ṣe kà máa ń ka yìí. Ẹ má ṣe kà máa ń ka yìí. Ina shiga mun kai. Okay. Now, ṣé ringtone Hausa nìkan ló ní lọ́wọ́ ni? Ringtone Hausa ni mo ní lọ́wọ́. Ilé ìtàtẹ̀ ẹ̀ mú níbẹ̀. Ó yá ẹ̀kẹta lọ fún number 3. Ká cancel everything. Okay, kí n ṣe number 3 kí n lọ fún number 3 báyìí. Yes, that's what. Number 2 yẹn má ṣe kà máa ń ka yẹn. Eléyìí tó jẹ́ kókó àti mú. So ó yá ẹ lọ sí number 3. Ina so in ci sosai Musa. Ina so ka shiga sosai, eke kasa sosai Musa. Musa eke kasa sosai, eke kasa Musa. Woman ní sùúrù. Má purọ́ o. Àmì ìpurọ́ bá ní anybody tó bá bá ọ̀sán bíbá yìí, ó lè túmọ̀ nǹkan tí mo sọ. Má purọ́ o, ó ní question tí fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Musa ti dó ẹ rí.
Bẹ́ẹ̀ni sà. Jẹ́wọ́. Bẹ́ẹ̀ni sà. Musa ti dúró ẹrí àná. Bẹ́ẹ̀ni sà. Kábíyèsí Elédùmarè. So ní gbogbo ringtone mẹ́ta tí ẹ ké number 1 yẹn ni a máa introduce sáwọn obìnrin for now kàn sì máa lò but a ò tí mọ̀ bóyá ẹ̀yin lẹ gbé first bóyá èdè yín la fẹ́ máa lò lọ but a sì ń ṣe investigation lọ ni. So point tí a sì mú nísìn ní gbogbo ọ̀tẹ́sọ látàárọ̀ ni Musa kabari mana àbí. Okay. Bẹ́ẹ̀ni. Musa kabari mana àbí. Musa kabari mana. Musa kabari mana. So now from example bí a wá ní èní wá lórúkọ mi sí ringtone báwo ló ṣe máa lò. Oba kabari mana. Oba kabari. Aláùdà. Oba kabari mana. Oba ina shika mun kai. Oba kabari mana. Oba. It's okay. Oh, ti débi. Yọ. So now bẹ́ẹ̀ ṣe wà yín sí. Ẹni dì. Mo nídìí. Ṣé ìdí bí àbí. Ó wà normal. Ṣé o lè sáré ṣe 360. Mo ń bọ̀ kí wọ́n kọ. Ẹni sùn mo ń bọ̀ kí wọ́n kọ. Báyìí o tí bá ní kí send owó sí lédi yìí sí ó lè má wá. Láùdà Musa kabari mana ẹ̀yin ọkùnrin Musa kabari mana wà á kórúkọ ẹ fún ìyàwó ẹ sì máa fi yẹn dira múná sódà kó tó dìwé pé kabari mana máa dé. Ẹ̀yin obìnrin tẹ́ wà níbí àwọn ọkùnrin ti complain wọn náà wọ́n nídìí new ringtone. Ṣé àwa fẹ́ pa gbogbo àwọn ọkùnrin tó sì ń dìde pẹ́ sí mi tàbí rán yín níṣẹ́. Obìnrin ni mo need mi ò fẹ́ ọkùnrin kankan níwájú mi níbí. Ṣé ẹ̀yin náà fẹ́ dó ni. Obìnrin a need àwọn new ringtone lásọ a ò fẹ́ old ringtone mọ́. We need old àtìgbọ́ ouch ish ash fuck me well mark me well loop me well àtìgbọ́ gbogbo yẹn a ò fẹ́ yẹn mọ́. We need new kabari Musa kabari mana kabari mana kabari mana. Kẹ́rin mi báyìí. Yes. Woman yìí. Ó ti tó. Wá ṣé Hausa ni ẹ ni. Ara mi ṣe Hausa wọ́n bí mi sílẹ̀ Hausa ni. Ọlọ́run o iṣẹ́ wo lẹ ń ṣe. Mo ń ta plantain chips ni mo ń tà. Kí ni mo lè ṣe fún lédi yìí o tó máa fi mọ̀ wípé kabari mana yìí ṣiṣẹ́ o. Ok. Mo ń bọ̀. O gbé mi débẹ̀ láàárọ̀ yìí gan kì í ṣe kékeré. Jẹ́ kọ́kọ́ fún ẹ lówó ná. Tí bá fún ẹ lówó ìsìn ìjọ́ ló máa wá. Màá wá next weekend. Next week what? Màá wá ní next week Saturday. Jẹ́ kọ́kọ́ tẹ̀ fún ẹ lówó pé o kọ́kọ́ ṣe ringtone ẹ̀yẹn Musa kabari mana yẹn jẹ́ kọ́kọ́ sanwó ringtone yẹn náà. Okay. Àwọn holy center wọ́n ti approve pé ká sóore fún ẹ láàárọ̀ yìí. Musa kabari mana
Ìbàdàn jìnnà mo bá máa bọ̀ ní Ìbàdàn sí. Ṣé o ti follow mi tẹ́lẹ̀ ni? Bọ̀ tí bá fún ẹ God. Bọ̀ tí bá padà fojú rí ẹ máa fowó bá yí ẹ jẹ́ o. Yẹ kí kọ́kọ́ sanwó Musa Kabari mà náà. Báńkì wo lẹ̀ ń lò? Obi. Ẹ̀dẹ̀ máa rà láti sísìn. Máa rà láti sísìn. Musa Kabari mà náà. Wo ti sóríire láàárọ̀ ìgbésùn. Musa Kabari mà náà. Musa Kabari mà náà. Ọ̀yá pé 90. 90, yes. 15. 15. 74. 74. 88. 88. 77. 77. Musa Kabari mà náà. Favour ọ̀rẹ́ Ọlálékan. Yes. Musa Kabari mà náà. Musa Kabari mà náà. Musa Kabari mà náà. Ṣé o ti rí? Nígbà mi jẹ́ sáré wò, màá lọ sí. Musa Kabari mà náà. Musa Kabari mà náà. Ní gítònù yẹn. O ti rí? Mo ti rí kan. Èló lórí? 50,000. Owó Musa Kabari mà náà nìyẹn o, kó lè mọ̀ wípé wo ti rìn sóríire lálẹ́ yìí. Ní gítònù ẹ̀ yìí tí bá délé, ẹni obìnrin tí bá pàdé tí ń bá dolọ́ tó bá sọ pé Musa Kabari mà náà, tó bá sọ pé Oba Solomon Agbaye mà náà, mi ò ṣe mọ́. Bó ṣe ń ṣe ni kó máa ṣe o. Bẹ́ẹ̀ ni sir. 50 fún ẹ̀yin. Owó kékeré ni o. Ìjọ tí bá fojú kàn ẹ́ tó bá wá ṣe Musa Kabari mà náà face to face. O ti ṣe oògùn owó lọ́jọ́ yẹn o. O ò lè gbé flight wá láti Ìbàdàn ni. Mi rò pé flight wà o. I don't think so. Àfi kí bá béèrè. Musa Kabari mà náà. Musa Kabari mà náà. Ṣé ti rí bílé ayé ṣe rí ríngítònù? Ṣé ríngítònù yìí báyìí? O ti ṣe ríngítònù rí kó gbowó rí? Mo ti ṣe ríngítònù ti gbà rí. Bẹ́ẹ̀ ló ti gbà rí pẹ̀lú ríngítònù. I think it's 10,000 or so. Ṣé lórí live náà ló ti ṣe ní àbí ní gbogbo? Lórí live ni, but mo pa kámẹ́rà ni. Ọlá ẹfun lówó ẹfun lédè ẹ lówó ẹ̀rọ ìpara ẹ balẹ̀ ó serious pẹ̀lú nǹkan tó mọ̀ ẹ́ sí. Àwọn èèyàn believe pé decent nìkan lèèyàn lè fi ṣoríire. ríngítònù péré ló fi gba 50k yẹn. Ẹfun ní 1 million sí. Kó lè mọ̀ epo dákọ́ ọmọ kówó ní respect kó dẹ̀ serious. Èkó tó bá mọ̀ serious lé lórí. Má wojú sí, má wojú anybody. Ẹ á pa àkáǹtì nọ́mbà ẹlẹ́ẹ̀kan sí. Ọmọ ìkan sọ pé mo fẹ́ fún ẹ. 90. 15. 74. 88. 77.
Opay. So I send owó sí bẹ́ẹ̀. So bó ṣe rí nìyẹn. So o ti ní WhatsApp number mi lọ́wọ́ tẹ́lẹ̀. Rárá mi ní WhatsApp number yín. So o ní báírò. Máa ẹ pé máa save ẹ̀ sí. 081 081 34 34 27 27 67 67 56. 56. So wà á kàn lo voice message o tó bá fẹ́ wá bà ayé mi jẹ́ pátápátá pé o fẹ́ kí ta lè mi tó tiẹ̀ wà á kàn sọ sí voice message pé èmi ni Musa Kabari Mana. Okay. Ó ti ṣẹlẹ̀ nìyẹn wàhálà bá so. Okay. But àwọn obìnrin elébi kan lè lọ lo voice message wọ́n lè lọ lo kíní o try pé ìbò mọ bó ṣe ṣe fídíò ní WhatsApp Mo bí ṣe ń ṣe fídíò ní WhatsApp. wàá gbé ojú ẹ̀ síbẹ̀ má lè mọ̀ pé wọ́n ni. Okay. So we need new ringtone ṣé àṣírí obìnrin kankan tó wà níbẹ̀ kàbí àwọn tó wà ní comment mo ní kọkùnrin má send request fi mi ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ṣe ringtone fún mi ní ẹ̀kí gbọ́rọ̀ bọ̀rọ̀ sẹ́ni mo ti fẹ́ gbọ́ ringtone kò sóbìnrin bí. Ṣé àwọn ọkùnrin yóò kì í gbọ́rọ̀ kí lẹ́ ń wá kiri jẹ́ kí n já gbogbo wọn dà mo ní mi ò fọkùnrin níwájú mi ṣe rò pé mi mọ ọkọ tí mo ṣe mo ní mo ní ìdí new ringtone tá fẹ́ lọ tà nígboro ṣé ẹ rò pé mo wá síbí wá ṣeré ni. obìnrin wo ló tún wà ń bẹ̀jọ tó ní ringtone gidi lọ́wọ́ sówó mi ti tún wọlé àbí kò tí wọlé. Mo ń bọ̀ ẹ jẹ́ sáré wò mo ń bọ̀. Musa Kabari Mana. Musa Kabari Mana. Musa Kabari Mana. Godson. That is another ringtone. Owó mi ò tí New wọlé. ringtone. New ringtone tí a lò lọ́wọ́ ń ṣe nìyẹn Musa Kabari Mana. So èdè Haúsá nìkan lẹ́tí fi ní ringtone rí. Wá èmi ò rí ẹ rí lórí láìfù yìí ṣé o rá wá ni báwo ló ṣe débi ìgbọ̀ngàn. Èèyàn ló ṣe mi live video yín tó mo ń fọ́lọ̀ yín náà ló ṣe mi live video yín. Èèyàn kan ló ṣe share sí ẹ. Tálẹ́ nìyẹn. Presido. Presido ló ń dó ẹni. Rárá o. Báwo lẹ ṣe mọ́ra. Ó kàn ṣe mi mo ń fọ́lọ̀ wọn àwọn náà dẹ̀ fọ́lọ̀ mi. Ok wo ti máa ń lo ringtone tipẹ́. Wo ti máa ń ṣe ringtone lórí live tipẹ́. Mo ti ń ṣe bí mo ti máa ń ṣe ringtone but mo ti ṣe ringtone challenge lórí live video tipẹ́. Mo ti ṣe ní live video. So Presido ti wá mọ àwọn ringtone lọ́wọ́. Presido. Kí ni mo lè ṣe yìí o. Àwọn holy set aṣáà sọ pé kí n sì máa fún ẹ lówó lọ ni wọn tí stop ṣá àbó lóògùn wá ni. Rárá o má ṣe lóògùn ń lóògùn. ní sùúrù díjọ tó bá máa wá tó ti bá ní kí n máa send owó mo lè lọ send 10 million. Okay, sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ẹ̀sẹ̀ wá rántí pé mo fẹ́ ra gàrí sílé Ọlọ́run kábíyèsí Elédùmarè Ọlọ́run ayé kí ringtone ní padà pa mí o. Èlé náà tàrẹ́sì ládùúgbò yín báyìí. Bag rice, I think it should be like 72,000 or so.
ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù ojú lásán mo fi fún yín lówó yìí. Ojú lásán ni. Bọ̀mọ ẹsẹ̀ rántí sí pé mi ò ní gàrí sílé pé ráìsì ti tán. Kí la máa wá ṣe báyìí? Ṣé kí n dáwọ́ náà sí 2% half padà sí mi? Because ojú lásán ni omi lẹ́yìn tí. Nígbà tí mo ẹsẹ̀ wá ronú jinlẹ̀ tí ọ̀rọ̀ kàlámà so àbí kí náà pè Musa Kabarimani, Oba Kabarimani. Nígbà tí Musa Kabarimani wá kákó lójú mi tán mo ẹsẹ̀ á mọ̀ pé Oba Solomon ni o mà ní ráìsì sílé mọ́. Èmi tẹ rò pé bí ráìsì bóyá 15,000 náà sì ń ta ni mímọ̀ pé ó ti wọ́n tó bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti pẹ́. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mi ò mọ̀ pé mi ò ní gàrí sílé. Mo dẹ̀ ti fún lédi lówó mi fẹ́ gbówó yẹn padà lọ́wọ́ ẹ̀ mọ́. Ó ti di bí mi ò fẹ́ gbówó yẹn padà ẹ kàn fún mi ní 100k ẹ jọ̀ọ́. Ok, má fún mi ní 100k ẹ kàn fún mi ní 25. Ẹ kàn fún mi ní 25,000 nínú owó yẹn. So that màá lọ wá ilé tó kùkùn ìjọ mi ti bá túlé ayé mi wá mi ní gbọ́ Musa Kabarimani mi ní gbọ́rú ẹ̀ mọ́. Aza 3400 31258 First Bank ẹjọ́ sábà mi tẹ̀ 3400 mobile funds 3400 bá mi kọ́ sí comment section. Ok, 400 31 258 First Bank àbí. Ó dà kó pẹ́ tó ti follow mi o. $3400 31258 ẹjọ́ ẹ ṣàánú mi ẹ kàn fẹ́ mi 25,000 nínú ẹ̀. Mi ò ní gàrí sílé ni mo ti fowó gbọ́rin kí tó ń tán. Alhaji Rasheed Ọlọ́fà ọ̀pọ̀ 34 First Bank Adélànà Adékúnlé lè máa bá ń bẹ̀ ẹ ṣáà tẹ̀sí ẹjọ́. Àmàdà Ọlámi Lẹ́ẹ̀kan 10% Adélànà Adékúnlé yes mo ẹsẹ̀ rántí pé mi ò ní gàrí sílé kò sí ráìsì mọ́ mo ti fowó gbọ́rin gítò. Musa Kabarimani kò tí ì débì sent Noble Fund tani Noble Fund yìí kò tí ì láǹdì sọ́dọ̀ mi bí. Musa Kabarimani kí lẹ lọ pé ń tà lẹ́ẹ̀kan náà. Plantain chips mo máa ń ra dòdò máa sọ di chips. Ẹ máa kiri Ara abẹ ò mo position. máa ń ta online àwọn èèyàn máa ń rà lọ́wọ́ mi online. Are you sure? Sure mi ò ní gbọdọ̀ ní gbọ́n wà ń tà kí tẹ̀sí pọ̀ mo lè bọ́ta wà nínú compound if you know. So kí ni nǹkan tó máa ń mèsì mọ́. Mi miss nǹkan kan mọ natural taste ni but ó máa ń dùn náà. Musa Kabarimani. Ẹ rí pé dòdò mò ń tà plantain máa sọ di chips. Inú wà nínú ṣàkàṣàkà.
yàtọ̀ sí dòdò tó wà níwájú ẹ̀ yìí sí. Tó bá wá lówó gidi báyìí kí ló lè fowó ẹ̀ sí? Kí ni àrà tó fẹ́ fowó dá? Kí ni nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó fẹ́ fowó sí? Mi kì í open wine store but for now tí mi ti lágbára ẹ̀ mo fi ń ṣe. Ló ń jẹ́ white shop. Ló ń jẹ́ white shop. Kí lẹ sọ sir? Kí ló ń jẹ́ Ṣé ẹ̀ ń white gbọ́? shop? Àti tí máa ta wine ọtí kankan. Ní Ìbàdàn náà ló ń ta. Bẹ́ẹ̀ni. So tó bá lówó ìsìn nǹkan tó fẹ́ fowó ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni. Olúwa yóò pèsè fún gbogbo àìní wa, ẹni tó bí a bí, ẹni bí a tùlà, pèsè wá fún ọba who carry you go lodge. Ṣé gbogbo yín ti mọ̀ tẹ́lẹ̀ pé iṣẹ́ olóṣó ni mò ń ṣe? Àwọn ọmọ tẹ bá ti rí mi lótẹ́ẹ̀lì báyìí ẹ ti mọ̀ pé àwọn màdàmú mi ti dé látàmì. Ìmọ̀ tí wà lọ́pọ̀ títí lọ́pọ̀ kókì ẹ rí bí ẹ̀rẹ̀kẹ́ mi ṣe papò ni. Iṣẹ́ olóṣó lèmi ń ṣe kiri. Pèsè wá fún ọlọ́fà 4,000. God bless you. All the thing you lay your hand upon shall prosper. Àwọn Mo dẹ̀ lè continue business mi náà because olówó less àwọn ladies wọ̀nyí they don't go for business, they go for copy. ó tọ́ ni dẹ̀ ni mo lè establish business mi náà because plantain ọwọ́ ni mo fi máa ń gé ó ní kinní kan tí mo fi máa ń gé kí bá rí machine tó fi máa ń gé ìyẹn náà ó máa tún help mi náà. So àwọn ọmọ ìsìn wọn ò já. We get money. Don't go for what people are doing. Go for something new. So irú plantain ní nísìnyí tó bá dín in a form tó jẹ́ pé ó máa dùn. Ó máa ń dùn ó dùn. Wàá rí pé kó dẹ́. That industrial machine mi mọ iye tó ń ta ọ̀bọ̀ ó máa wọ́n ó ní èyí kan tó ń tà ní 500 ó depend ná oríṣiríṣi ló wà lórí chinchin. Lọ́nà ká gbọ́ iye tó ń tà náà. Okay. Kò sí nǹkan tọ́lọ́run ló kù. Àwọn ọmọ mi kan wà níbí wọ́n lè fún ẹ ní 1 million kó lọ fi rà. So tó bá ti dàárọ̀ ẹ kó lọ ná. Okay, màá lọ ná. And lọ́wọ́lọ́wọ́ báyìí gan mi ti gba NAFDAC náà mi ti gba mi ti register business name mi for now mi ti register. Ṣé èèyàn gbọ́dọ̀ register kó tó bẹ̀rẹ̀ ni? Rárá mo ti ń gbà náà but for supermarket kan tó kọ́ máa gbà mo gbọ́dọ̀ lè register business name mi but mi ti register for now. Àwọn tó kó ríngìtò náà yìí jẹ́ pọ̀. Àwọn tó kó ríngìtò náà jẹ́ pọ̀ gan. So kò wá sí obìnrin kankan níbí mọ́. Ó yá padà sí kámẹ́rà kí tó wojú ẹ lẹ́ẹ̀kan sí. Ń bọ̀ sí kámẹ́rà. Industrial machine. Obìnrin.
Àtọ́ ọdún mélòó tẹ́ ti ta. Mo ṣe bẹ̀rẹ̀ ni o. Kò tí ju bí 2 months plus tí mo ti ń ṣe ibi tí ìpẹ́ bẹ́ẹ̀. But ojú ẹ̀ òjò tẹ́ tó lè jẹ ẹ̀kọ́ kan. Wọn kì í kọ sójú ọba. Point. Ọmọ ọ̀rọ̀ wọn kì í kọ sójú. So gbogbo àwọn tí ojú wọn lè kákáká bójú àlùjọ náà wọn lè ṣe kankan. Ojú ẹ̀ òjò tẹ́ tó lè jẹ kankan tó tẹ́ bá wà láàárín àwọn ènìyàn wọ́n máa rò pé bí virgin ní university wa. O ò níná sílé ni. Ara nínú àdúgbò tí mo ń gbé kì í fi bẹ́ẹ̀ níná fún náà. Ṣé yàrá kan lẹ́ ń gbé ní àbí flat? Flat ni wọ́n gbé. Room and parlour. Ẹ jẹ́ pé o ti fi ríngítòní ẹ náà mẹ́kì owó. Àbí? Bẹ́ẹ̀ni. O ti fi ríngítòní mẹ́kì owó tẹ́lẹ̀? Rárá, mo ní bí mo ti ṣe competition pẹ̀lú yàn rí tí mo ò dẹ̀ jẹ́. Mo ní o ti fi ríngítòní ẹ̀yìn mẹ́kì owó dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni. As in pé ẹni pé ẹ fún mi lówó ríngítòní kò tẹ̀ sọ nìyẹn. Rárá, mo ní ẹ ti fi ríngítòní mẹ́kì owó. Okay. Ṣé òtùpá ọlọ́wọ́ ló wá ń lò bá ẹni kàbí kí ló tàn sójú ẹ̀? Power bank ni mo fi ń ṣe important. No, kí ló tàn sójú ẹ̀? Power bank ni mo fi ń tọ́jú. Okay, power bank yẹn níná. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n ní generator? Generator wa. Okay, o rè po sínú ẹ̀. Olówó gan ni ẹ ò kì í ṣe tálákà náà. O ti rí ṣe gan. Ọmọ mélòó lẹ ti bí báyìí? Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ kan ni mo ní o. Ṣé ọ̀dọ̀ yín ló ń gbé àbí ọ̀dọ̀ dáàdì ẹ̀? Ó wà lọ́dọ̀ mi. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yín nísìí? Tẹ́ bá rí ọkùnrin tó fẹ́ fẹ́ yín tó serious àti gbé yín sílé ẹ máa fẹ́. Bá jẹ́ nǹkan tó serious ni kò sí wàhálà. Ṣé ẹ̀yin kẹ̀tì rẹ̀ àti lọ sílé ọkọ tẹ́lẹ̀ àbí boyfriend and girlfriend lẹ́sìn wà? Ó depend lórí ọkùnrin náà kọ́kùnrin yẹn tí kò bá ṣe playboy because àwọn playboy pọ̀ gan. Ṣé ẹ lè bá ọkùnrin hustle? Bẹ́ẹ̀ ni nà. Àríṣekọ́lá àgbà wo ló wọlé yẹn? Kò dàbí àwọn godson tó kò máa pẹlẹ gósì comment section. Mo ní ṣé ẹ lè bá ọkùnrin hustle? Bẹ́ẹ̀ ni. For example yín ti tẹ́ bá rí graduate tí ò tí ì ní anything tí ò tí ì níṣẹ́ ṣé ẹ lè jọ bẹ̀rẹ̀ relationship? Ó depend lórí ẹnìyẹn. Ó depend lórí ẹnìyẹn kẹ́nìyẹn bá ẹ mọ̀ pé ẹlòmíì wà tó jẹ́ pé kò ní àgbo ready láti ṣiṣẹ́. Ẹni tí ò níṣẹ́ tí ò dẹ̀ ready àti ṣiṣẹ́. Ẹ mọ̀ pé ẹlòmíì kò níṣẹ́ kò dẹ̀ ready láti ṣiṣẹ́ ó kàn fẹ́ máa wá lè wait time. Irúfẹ́ Musa Kabari mana iná ó lè mú owó wọlé náà. Bẹ́ẹ̀ ni. Àbí? Bẹ́ẹ̀ ni. So ẹ dẹ̀ máa fi yẹn máa help ẹ. Àbí kò possible? Not possible. So ṣé ẹ ti ṣe tán? Mo ti ṣe tán. Bọ̀ ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí ti ẹ ní serious relationship ni? Mi ní serious relationship though mo ń school náà. Àwọn àti láìpẹ́ gan. Ó kàn jẹ́ pé. Mo ń school ní PEFT. Ok, school ẹ ṣì wà? Mo ń school PEFT but ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ mo máa ń lọ school.
nǹkan tó kàn ẹ ní ìdí àti lọ ṣe ìṣẹ́gun gidi ẹnìkan tó máa kọ́kọ́ láìkì ẹ níbi tó máa sọ pé òun lọ́ọ̀fù ẹ ò gbọ́ nǹkan tó ẹ gbórúkọ ẹ ẹ̀mí ni lálálì ọlọ́run máa kí èèyàn ti lálàkó. Àmín. orúkọ márùn èèyàn àpèjá ẹ̀mí ni lálálì ọlọ́run máa kí èèyàn ṣe làálàkó àwọn tó ń ṣe làálàá ló kọ́kọ́ tó tiẹ̀ ló kọ́kọ́ lọ́ọ̀fù ẹ onídàá ti lọ ṣe ìṣẹ́gun tó pọ̀ kó má jẹ́ pé àwọn onísápá ló máa tó tiẹ̀ èmi ni lálálì àwọn sápá promise people. Ramada pẹpẹ okay na his stage name náà máa affect èèyàn. ń gbọ́ wọ́n ní o máa rap so máa rap. Rárá mi kì í rap but mo ní ẹ̀gbọ́n kan tó máa rap so ẹ̀gbọ́n mi yẹn ti wá ṣe láìsí so àwọn orin tó kọ sílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá ń ṣe talent show mo máa ń lọ ẹ̀kọ̀ọ̀kan ni. so ṣé wo lè rap báyìí bó ṣe wà yìí. Ó ti pẹ́ tí mo rap náà ó ti pẹ́ tí mo ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. ànádá owó ló tún wà lọ́nà yẹn o tí bá ti béèrè question lọ́wọ́ ẹ̀kan tó bá mọ̀ ní kó máa sọ o àwọn holy center báyìí sọ̀rọ̀ o ṣé wọn pé látàárọ̀ ìwọ nìkan ló wà lókè yìí. bẹ́ẹ̀ni. lèbó mọ̀ pé wèrè ti borí mi jẹ rí òun rèé mi ò gbádùn tó wo level yẹn àwọn holy center kan báyìí sọ̀rọ̀ wọ́n kàn holy center yọ̀ mọ́ ẹ bí holy center ṣe yọ̀ mọ́ ẹ yẹn tí bá ti béèrè question ṣáì dáhùn eléyìí tó bá mọ̀ ẹ ṣe sọ pé ó mọ̀ ẹ ṣe eléyìí tó bá mọ̀ pé ó mọ̀ ẹ ṣe bí mo ṣe wà yá ẹni tí holy center bá ti yọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn ó ti fẹ́ ṣoríire nìyẹn àwọn tó bá ti mọ̀ mí ti pẹ́ they know who I am níbi tí mo wà yẹn nísìnyí mo lè sọ ẹ́ di millionaire lénìí bọ̀dé bá láti báyìí sọ̀rọ̀ eléyìí tó bá mọ̀ sọ pé ó mọ̀ eléyìí tí ò bá mọ̀ sọ pé ó mọ̀ so o sì lè rap. rárá sir. I like the way you answer. I wish to know her. Yemat Adeyemi. Yemat Adeyemi kò dẹ̀ rówó fẹ́ra fìlà sórí orí ẹ̀ tó wá pàjẹ́ onídìíṣẹ́gun máa wá àwọn tó máa toast ẹ̀ o. Yemat Adeyemi kò rówó fẹ́ra fìlà orí ẹ̀ tó wá pa adẹ́dẹ̀yẹ onídìíṣẹ́gun. I wish to give her something. I want to give her something. Oya tó pa account number ẹnìkan tó sọ pé òun tó fẹ́ fún ẹ lóyún. 90 15 74 88 77 OP. Ìwọ tó bá fẹ́ wá sókè níbi wàá kọ́sìn láyọ̀ nǹkan bíi tarise kọ́lá mi ò kì í gbé tálákà wá sókè níbi. Ẹnjìníà Daniel Olúwatóbi ẹnjìníà àwọn mẹkáníìkì ẹ̀gbẹ́ títì lélẹ̀ tó gbéra ní ẹnjìníà yìí àwọn mẹkáníìkì ẹ̀gbẹ́ títì àwọn mẹkáníìkì ọ̀kadà náà jẹ́jẹ́ ní ẹnjìníà yẹn. Yuguzi ilé afẹ́ àdọ́palélé Yuguzi. ọmọ tó bá mọ̀ pé òun ò ní rí gítò ní kó má wá sókè yìí kó má bàa gbé pé o. Ọba ẹ káàárọ̀. Ṣé àlàáfíà lẹ wà? A dúpẹ́ sà. Ẹ̀yin lẹ tó ń jẹ́ Yuguzi. Kí lẹ sọ?
ṣé mo kọ́ tá ń ṣe ń bí. bí mo ṣe jí náà ni mo fi wọ TikTok. wẹ́n ní nǹkan tá ń ṣe ni wípé a nídìí àwọn obìnrin tó pọ̀ àwọn ọkùnrin wa complain níbí ok wípé old ringtone wípé àwọn non ọ̀fẹ́ lo wọn pé àwọn nídìí new brown ringtone tẹ́nìkan ò gbọ́ rí. so lady yìí dẹ̀ ti wá sókè láàárọ̀ yìí ó ti gba 50,000 naira pẹ̀lú ringtone yẹn ni wípé Musa Kabari Mana so ó dẹ̀ ti gbowó láàárọ̀ yìí so sẹ́yìn náà ní àwọn new ringtone tẹ́nìkankan ò gbọ́ rí láti ìgbà tá láyé ti dáyé. ringtone tèmi ó yàtọ̀ sí ringtone àwọn tó kù. Hello ma. Hello sir. We need ringtone tẹ́nìkan ò gbọ́ rí tẹ́nìkan ò rí tí ẹnìkan ò lè sọ wípé lágbájá báyìí ti sọ́ọ́rí. ọba mo lè try because bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe ti tọ̀dọ̀ mi ó yàtọ̀ sí bí oríṣiríṣi obìnrin ṣe máa ń pe tọ̀dọ̀ ẹ̀. Hello ma. Hello sir. ẹ ò gbédè mi látàárọ̀ ni. mo gbọ́ ẹ ní ringtone tẹ́nìkan ò gbọ́ rí. ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe tí ìyẹn ọ̀kan àwa what we need is new ringtone tí anybody ò gbọ́ rí ẹ lè ṣe bó bá ṣe wù yín bọ̀ kó sáà jẹ́ new kí àwọn ti comment section dẹ̀ confirm ẹ̀ wípé ringtone eléyìí àwọn ò gbọ́ rí that's all. ẹ fún alẹ́ ẹ̀kọ́ náà. ok sir kí n give sign ń pé bóyá mo fẹ́ come náà àbí. anyhow. ok sir. Baby, thank you, baby. Give it to me back to back, baby. Oh my God. ní sùúrù woman. ok. eléyìí ringtone tẹ́ ẹ̀ ṣe yìí sìn ẹnìkan ìwà lẹ́gbẹ̀ẹ́ méjì tó ti ṣe fún mi lénìí. ok. ẹ rí so a máa ń gbé òbó rìn ni so àwọn tó wà ní comment ẹ̀yin ti comment section àbí mo purọ́ ni àbí ringtone tó sọ yìí ṣé kò sí ń ta give me to me press my nipple ìkòkò bàbá ìsásùn ẹ jẹ́ káwọn ti comment section sọ̀rọ̀ náà kó tó gba máa lọ next level. okay. exactly ṣe ti gbọ́ old tone we need a need nǹkan tẹ́nìkan ò gbọ́ rí. ọba àfi téèyàn bá tún fẹ́ ṣépè fẹ́ni because dídó bá kan dídó ń gbà mí èèyàn lè ṣépè o. Ọlọ́run who can come and explain for this woman in English? Roslyn bá mi explain fún wọn. ṣé pẹ̀lú wọ́n ní pé àwọn fẹ́ new ringtone tí anybody ò gbọ́ rí tí anybody ò lè ní pé àwọn ti gbọ́ rí bí kan àwọn ò fẹ́ oh baby ouch gbogbo ẹ̀ àwọn ò gbọ́ àwọn ò fẹ́ àwọn ringtone bẹ́ẹ̀. ringtone fuck me baby ouch ash gbogbo ẹ̀ láti gbọ́ rí gbogbo ẹ̀ ti cast. tọ́bọ̀ orí mi ṣe gbá ṣàwo orí gbogbo ẹ̀ ládàdá láàrin ìdíyẹn dáadáa gbogbo ẹ̀ láti gbọ́ rí. ok. need something new brown new tí ẹnìkan ò tí ì lò rí ọ̀ṣáṣá ringtone. ok ẹ jẹ́ kí n ṣe. ok go on. ní sùúrù. What are we? ológbò. ológbò ringtone. bẹ́ẹ̀ni. What are we talking about here? ẹ̀yin tẹ́ wà ní comment section. ẹ ti rí wọ́n sọ pé this new.
Come again, come again. Calm down. Okay, sir. Ẹ̀yin comment section. What do you say about the ringtone? Is it cat ringtone? Can you tell us the name of that ringtone for us? Sẹ́rì sọ orúkọ ringtone yẹn fún wa. Bẹ́ẹ̀ni, cat ringtone ni sir. Bóyá ló wọ́n lẹ́kan sí. Wait. Kílẹ̀ ẹyẹ ringtone lélẹ̀ àbí èwo tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni, bell ringtone. Nǹkan tí ò tí yé mi tẹ́ kó kọ́ máa lọ sókè ọmọ wa ni. Tó bá pọ̀ mí dáadáa, wọ́n ṣe báyìí. Ní sùúrù nípa gbé yín nísìn. Rárá sà, bó ṣe mú mi ni. Nípa ọkọ nìyẹn àbí kí la fẹ́ pè yẹn? Náà bell ringtone ni. Ẹ mọ̀ bó ṣe kanlẹ̀ ni mo fi dún dáadáa yẹn. Ká kúrúrú. Bẹ́ẹ̀ni. We are go to last one, number 3. It's okay. Ó ti dá. Ẹ drop account number in the comment section. Okay, sir. Ẹ̀yin tí ẹ wà ní comment section. Kí lẹ rí sí ringtone yẹn? Óyá ẹ sọ̀rọ̀. Mo ti drop ẹ̀ sà. Roslyn ṣé o rí? Àwọn tó wà ní comment section ti go against you. It's not romantic. Which country is this? Mo dẹ̀ ti drop account number yẹn o. Angela. Àwọn ìyàwó yẹn lélẹ̀ jẹ́ kí n jàdá. Let Mercy speak for her. She try. Share your account for. Your account now. Mo dẹ̀ ń type ẹ̀ o, bóyá kí n pè lẹ́nu sà. Àwọn ilé ò ní kọ́lẹ̀ o. Wọ́n san lórí o. Wọ́n mọ̀ ló ṣẹlẹ̀ Roslyn bóyá kó ṣe example tó fi gbowó fún kó tó ṣe example eléyìí tó ṣe lẹ́ẹ̀kan yẹn fún wọn. Okay. I'm going to drop the something. Ẹ fẹ́ check diary. Musa ka bari mana. Oh, Musa.
Musa ina shiga mun kai sosai. Musa ka bari mana. Musa ka bari. Oto, má jà mọ́. Godson, wo burú o. So, ẹ ò fẹ́ animal sound. Ṣé ẹ̀yin náà mọ kàbẹ́lì nígítò tí èdè Ìgbò ni? Bí a kẹ́yìn bájú wọn jẹ́. Torí pé lédè ìlú Haúsá ló fà tó fi rí jùlọ wọn. Mo lè lo ti India. Bóyá. Soneti. Ẹ kọrin ni. Soneti. Soneti àbí kílẹ̀ pé? Bẹ́ẹ̀ni. Ó dà pé wọ́n ti mọ ẹgbẹ́ ọ̀bí sọ̀rọ̀. Soneti. Bẹ́ẹ̀ni sà. Níbo lẹ ti sọ̀rọ̀ báyìí? Mo ń sọ̀rọ̀ láti Mòwe. Ẹ ti kó níbi mo ti wá báyìí lọ́jọ́. Bẹ́ẹ̀ni, mo ṣe move síbí 2 weeks ago ni. Fuck up. Káyọ̀pẹ́ wà ládùúgbò tí mo wà yìí bá dẹ̀ ní ká wá. Mo bá láìkí gbọ́ Senate face to face. Mo lè wá bá yín níbi tẹ́ bá wà náà. Mo wà lẹ́kọ̀ọ́ náà. Mo wà ní Àjàṣẹ́. Òkúndé. Soneti dùbúlẹ̀ kó wá ké Soneti. Soneti. Kí ni mo lè ṣe yìí o? Soneti. Bẹ́ẹ̀ni. Jẹ́ ká gbé mọ́ni wọlé. Ó lóun foundation kíní kan bóyá ó fẹ́ foundation wá. Bọ́lá. Yóò fún yín lówó sà. Ẹ kálẹ́ sà. Ìgbà tí mo rí sáré tì. Ẹ kálẹ́. Ẹ kújọ́ mẹ́ta sà. Ẹ káàbọ̀. Ẹ sà. Mi ò wá sí mo ti fọ́lọ̀ yín ọjọ́ ti pẹ́. Mo tẹ̀ máa ń wo gbogbo nǹkan tẹ́ máa ń ṣe. Ọlọ́run àánú á wà pẹ̀lú yín. Then àwọn orí tẹ̀ ẹ̀pù náà Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run á fọ̀rọ̀ pọ̀. Germany ni mò ń gbé. Berlin ni mo wà. Mo ti wà ní bíbá yìí ó ti ń lọ bóyá bí 15 years tí mo ti wà ní Germany. Then mo wí pé kí ni mo lè ṣe láti fi máa ran àwọn èèyàn lọ́wọ́. Because ẹni tí Ọlọ́run bá gbé lọ́wọ́ sókè ó nẹ́tọ́ àti ran ẹlòmíì lọ́wọ́. Epo náà pọ̀ lọ́wọ́ mi. Bọ̀ ẹ̀mí ìmoore, ẹ̀mí kí n fi lè máa ràn èèyàn lọ́wọ́ ó wà lára mi láti jọ pé kí n ṣáà máa assist àwọn èèyàn. Nínú wọn nira tí mo máa ń rí tèmi náà bá fi ń ran àwọn èèyàn lọ́wọ́. I think that Ọlọ́run ọba ló bá sọ̀yàn lẹ́san rẹ̀. Torí ẹ̀ bí mo ṣe wá rí náà láì ní alẹ́. Mo fẹ́ ok jẹ́ kí n lo àfẹ́ní yìí láti fi bá yín sọ̀rọ̀. Mi sọ fún ìsọ ẹ ràn mí lọ́wọ́. Bọ̀ nǹkan t'Ọlọ́run ń ṣe fún mi, mo dúpẹ́. Ọlọ́run ṣàánú mi. Èmi náà ń ṣàánú èèyàn. Bọ̀ t'Ọlọ́run bá lò yín náà láti fi ràn mí lọ́wọ́ kí n ràn yàn lọ́wọ́, I will be very happy. Bọ̀ òbí tí mo wá lálẹ́ tí mo sọ pé ẹ jọ̀ọ́ ẹ gbé mi sókè. Mo kọ̀ wá fẹ́ fi ẹ̀mí ìmoore hàn pé
téèyàn bá fún yẹn ní 1,000 naira ní Nigeria nowadays 1,000 naira ó gbààwẹ̀ ó lọ jìnnà gan. So nǹkan tí mo create yìí mo ti ń ṣe for the past many years, but mo rí pé àwọn ará àdúgbò mi náà ni mo máa ń ṣe fún, tí wọ́n mọ̀ mí, àwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ mí náà ni mo máa ń ṣe kinní yẹn fún. Mo mọ̀ okay fine, tí n bá fún 1,000 naira tí ò bá ṣàdúrà ẹlẹ́dàá máa ṣàdúrà fún. So ló jẹ́ kí n wá sókè ní alẹ́ pé tẹ́ bá lè gbé mi sókè I will be very happy. Mi sọ kẹ́ fún mi ló kí n fi ṣàánú èèyàn. ẹ fẹ́ pín owó fáwọn èèyàn láàárọ̀ yìí báyà bí. Ó look like but àwọn wa ó lè jẹ́ pé ẹlòmíì tẹ́ bá fún 1,000 ó lè máa gbà owó òṣìwò lélẹ́yìn pín. ìbá jẹ́ owó bá tẹ̀ jẹ́ 500 naira ṣe fẹ́ fún àwọn èèyàn lówó láàárọ̀ yìí ni. Torí ọ̀fẹ́ bá wà. èèyàn mélòó. At least mari yẹn bóyá bíi 20. ẹ fẹ́ fún wọn ní èlò lẹ fẹ́ fẹ́ nìkan. At least màá fẹ́ nìkan kan 2,000 naira. ó yá ẹ bẹ̀rẹ̀ láti orí ọmọbọ́lájì ó yá máa bàtà nọ́mbà yín time is going. Okay, sir. 31 First Bank. ṣé fóònù ẹyọ kan yín náà lẹ fẹ́ fi ṣe give away. Kan yìí náà ni mo ń lò, mi ní fóònù méjì. kò lè dàbí ó yẹ kẹ́ fóònù Mi mi ló ní yẹ fóònù kẹ́ méjì, lò. ẹyọ kan tí mo ní náà ni. bóyá kọ́ máa drop ẹ̀ sí comment section kẹ́ máa send it fún bóyá lóòótọ́ lówó bí wọ́n kò wọlé. ṣùgbọ́n àlẹ́ tí wọ́n ṣe é lè rí Mi ní fóònù fóònù mi wọlé. kankan náà, mo lè send owó yẹn sẹ́yìn tẹ́ bá lórí ọ̀fẹ́ àti bá mi pín fún un. ok ó yá máa pè fún un. Ọ̀ máa kó lójú ìgbà iná ẹni sọ̀rọ̀. Okay. Ṣé kí n send owó yẹn direct sẹ́ni kó ṣe fáwọn tó bá fẹ́ ṣe fún? náà ṣé o ní fóònù méjì. Ẹyọ kan tí mo ní nìyí. Bẹ́ẹ̀ni. ok fóònù èlò lẹ kó owó yẹn náà. 40,000 naira. ok ó yá ẹ jẹ́ kí n pé àkáǹtì nọ́mbà mi fún yín kẹ́ send ok ẹ jẹ́ kí n pé àkáǹtì nọ́mbà mi fún yín kẹ́ send ẹ̀ sí mi. 30,400 31,258 First Bank. jọ jẹ́ kí ríngìtò náà máa lọ Roslyn jọ kó máa pè ríngìtò náà ló pé mọ́ níwá. Musa Kabari mana. Musa ní sùúrù náà. 30,400 31,258 First Bank. 30,400 31,258 First Bank. Adélànà Adékúnlé ló wà lórí ẹ̀. Tí ẹ bá ti rí Adélànà Adékúnlé ẹ má send díẹ̀ o. Oya go on ringtone. Oba Kabari mana. Oba Kari, Oba Kachini, Oba ina shika mun kai, Owayo Oba buna na shika mun kai, Kabari mana, Oba Kabari, Owayo na. Ní sùúrù, hold on. Láì tí tó kọrin mọ́ ń bọ̀, à ń bọ̀. Ọlọ́run. Ó máa yí ò lè dé kò lè nìyí ni. O lè wá sí kò lè nìyí. Kabari mana. Ẹ̀dọ́ náà di ọlá, ó ti fọ́ sára, ó sì ń digi ewédú. Kò rówó tó fẹ́ fi ra ráìsì láàárọ̀ yìí o, ó sì ń digi ewédú jọ. Owó tó yẹ kó fún pọ̀. Ìyàwó ẹ̀ máa ìdásọmọ́ ni lọ́rùn láàárọ̀ yìí wípé ò jí jáde. Igi ewédú tó yẹ kó papọ̀ kó fi ra oúnjẹ. Ó sì ń digi ewédú nígbà tó gbọ́ ríngìtò ṣe pìtì. Kabari àná. Ṣé ó mà ní ti lọ ní àbí ó sì wà ń bí? Máa tó fẹ́ sẹ́ǹdì owó èkó sẹ́ǹdì owó èkíá time is going. Kabari mana ringtone of the year ọba go sleep now. Ní mo ti fẹ́ rojú nígbà tá ń gbọ́ ringtone lọ́wọ́. Ó dà pé ẹ mọ̀ ọ́ tó pé kàlá. Ìrà tó gbé obìnrin mi wọlé. I need àwọn new ringtone ni o.
irúfẹ́ ringtone ẹ̀ sì tí bá fẹ́ lọ sí show mo lè máa mú ẹ dání so that tí bá ti fẹ́ tí inspiration bá ti low wà á kọ́kọ́ ṣe ringtone bíi 10 minutes ó mọ̀ pé ringtone ẹ̀yàn mọ̀ pé content ni ó mọ̀ pé owó ni. eléyìí ò lè fèdè kọsàn kí làáfàá ń wá kiri lébi ringtone kí lẹ wá kiri ṣó yẹ kí àáfàá máa lọ síbi ringtone. ẹ káàárọ̀. ṣé à ń ṣe wá sí níbi ìlẹ̀ fi send request ni. mo ní kí ni. nígbà tí ẹ gbọ́ ringtone fi ringtone sí àáfàá káàbọ̀ jọ go on. ẹ má fi kí mi o ẹ má fi. Time is going. Oba kabari mana, Oba. Èdè mú wo nìyẹn? Oba kabari. Oba kabari mana. Ina shika munkai. Ó tó ringtone ló gbé àáfàá wá sókè. Èdè lú wo nìyẹn ọba? So torí mi mọ̀kàn tẹ ń wá nírúfẹ́ àpéjọ báyìí tá a bá fẹ́ ṣe wáàsí a máa ń pè yín ringtone là ń ṣe níbí láàrin. ọba iye gbọ́ lọ kò sí wàhálà. ó ń pẹ́ torí mi mọ̀kàn tẹ send request nígbà tẹ ń gbọ́ kàbárì máa nà ẹ́ send request àwa yẹn ṣe àti mọ̀ pé gbogbo ayé ti mọ̀ pé ẹlẹ́sẹ̀ là wà àfáà dè fídì ringtone kàbárì máa nà. ṣé kò wá sí foundation ètò ìgbòho bò wá níbí ní àbúrò amúwá ṣeré ń bí. Papa wan spoil show for us now. Kabari man. Ó dà pé ṣé mọ́ọ̀nì ẹ wá mú wá ṣeré ní àbí kí ló wá sí mọ́ọ̀nì tó lọ́gbọ̀n fẹ́ sẹ́ǹdì owó yìí. ó lè má wàá mú yín ṣeré ẹ jẹ́ ká sì máa wò. Èmi ò ráyè mi ò lè ṣe kí má dóbò aago 5:30 sharp